débi tán. Ẹ fi mí dára tó bá. It's a lie. Show why me. Oh. Are you serious? What's wrong? Mommy, mo fẹ́ mommy ni kó bá mi gbọ́ mi. Mo de máa rán wọn lómi. Why then turn? No, mo yellow pen. Mommy o. Omi náà pa. Kí ló ṣẹlẹ̀? Bóyá wọ́n jẹ wọ́n sọ́ta, but omi tó ti mú yìí ó ti more than 50 litres of keg. Èèyàn pariwo omi, ó dẹ̀ mú omi. Máyì ti dákẹ́. Abẹ́ṣe báyìí. Mi mọ̀. Inside the fence. Ambulance first. Kí ló dé láǹkọ̀? Àwọn kan bẹ̀lẹ̀ kan. Sorry. Ló ń pariwo òṣì. Ṣé o náà ń dry ní police station? Sir, Kí ló ṣẹlẹ̀? èèyàn mu omi bẹ́ẹ̀ yẹn tó ń pariwo omi. Dehydration kan o. Wàláì wọn lù má gbòòrò. Títí wọn ò ń ṣe kó gbókìtì tí wọn ò dẹ̀ bá gbígbó dé. Ó gẹ̀tẹ̀ o. Okay, sí lára ẹni. I am not there. God, why not?